Esin Kristeni Musulumi Ati Onisese. Tani Alaseju Ninu àwọn mẹ́tẹ̀ẹ̀ta. That's a question mark. Tani Alaseju. Torí Yorùbá wípé aláṣejù bàbá àṣejẹ́. Ta ló máa jẹ́ aláṣejù yẹn? Á dáa kó mo bá mi share, mo bá mi pè àwọn èèyàn wọlé. Mo bá mi tag ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá ní orí ọ̀fẹ́ láti ṣe bẹ́ẹ̀. Bá mi tag ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Jọ̀wọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ á sí ara wa níyè. Tani aláṣejù láàrin Yorùbá, nílẹ̀ Yorùbá, nílẹ̀ Nàìjíríà, tani aláṣejù? Ẹ jọ̀ọ́, ṣé àwa Kristẹni ni? Sáwọn oníṣẹ̀ṣe ni? Ṣé Mùsùlùmí ni? Ìbéèrè tó lè dáhùn lọ́dọ̀ ara rẹ níbẹ̀ ni. Tani aláṣejù? Mo mọ̀ wípé ó ṣeéṣe kó lè dá wa lóhùn. Tí wọn náà bá kíyèsí bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè yìí. Tani aláṣejù? Ta lonítọ̀hún tó jẹ́ aláṣejù láàrin gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta? Láìsí pé à ń fi igbá kan bọ̀ kan nínú. Mo mọ̀ pé wọn náà á lè sọ̀rọ̀ wípé àwọn lágbájá báyìí ni aláṣejù. Láìsí tàbí ṣùgbọ́n wàá lè sọ pé àwọn báyìí tàbí àwọn báyìí àwọn ni aláṣejù. Nítorí wípé èsúrú ṣàṣejù ó tẹ́ lọ́wọ́ ènìyàn. Aláǹgbá ṣe fújà ó tẹ́ lọ́wọ́ ògiri. Ọ̀rọ̀ mi ní àlàyé nínú. Tó bá lè farabalẹ̀ gbọ́ mi dáadáa, ìwọ gan ó lè mọ àwọn wo là ń pè ní aláṣejù. Arákùnrin àtàrábìnrin, àwọn wo ni òjògun omi? Àwọn wo ló ń dalẹ̀ Nàìjíríà láàmú? Àwọn ló ń dalẹ̀ Yorùbá láàmú? Àwọn aláìnítẹ̀lọ́rùn. Gbogbo ẹnu ni mo fi sọ wípé Mùsùlùmí ni. Ẹ dákun, ẹ má blame àwọn oníṣẹ̀ṣe tí wọ́n dìde ní àti àkókò yìí, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní react. Ó mà tó bẹ́ẹ̀, ó mà jù bẹ́ẹ̀ lọ. Olúwa ń gbọ́, ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní react, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ọwọ́ kan, wọ́n gbìyànjú o, wọ́n try. Ẹ má sì mí gbọ́. Mi ò ní kí Mùsùlùmí tó bá ní Kristẹni nínú kó má bá Kristẹni jà. Ṣùgbọ́n mo gba Ọlọ́run gbọ́. Kristẹni wọ́n lè má gbin pẹ́kẹ́ tó bá bú wa dọ̀la. Torí pàwa ń fa ìjàngbọ̀n, àìfa wàhálà. Ẹ lè rí Adébóyè, ẹ má tanra yín. Ẹ lè rí Oyèdépò, ẹ má tanra yín. Ẹ lè rí ya Esther Ajayi tàbí ya Sólóyè kó jáde wá dá yín lóhùn. Gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè fún wọn, tẹ́ ní káwọn dá sáwọn ọ̀rọ̀ lẹ̀ yìí. Ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ wọ́n lè dá sí. The reason is this. Ohun wọn náà fẹ́ gbọ́ kán lè bá sọ́dógún, kán lè bá sọ́dìjà. Ẹ jẹ́ kí àwa yìí máa sọ̀rọ̀. Ẹ jẹ́ ká máa dáhùn. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀, ẹ jẹ́ ká máa dáhùn. Á dá fún yín bẹ́ẹ̀ sí wọlé yẹn o. Bíṣọ̀bù Ọláníyì Àrólé Àrójà Ábèbalógun. Á dá fún yín bẹ́ẹ̀ sí wọlé yẹn. Ta ni aláṣejù gangan ní orílẹ̀-èdè Nàìjíríà? Ẹ jẹ́ sáré yànnà náà torí mi ò lákòókò púpọ̀. Mi fẹ́ pẹ́ lọ púpọ̀ lórí ẹ̀. Mùsùlùmí, mi ò mọ iye ọ̀nà tí wọ́n pín sí. Ṣùgbọ́n orúkọ táàfì máa pè wọ́n nìyẹn. Torí àwọn náà ń pín wa tí wọ́n bá máa bọ́ sínú Bíbélì tí wọ́n máa tọ́ wọ́bọ̀ Bíbélì tí wọ́n máa sọ̀sọ́kúsọ. Àwọn ni apànìyàn jù. Mùsùlùmí ni. Àwọn ló pa Dèbórà ní North. Àwọn ni apànìyàn jù. Àwọn ló pọ̀ nínú X-Men, Boko Haram. Torí tí ìbá má jẹ́ bẹ́ẹ̀,
kéèyàn máa fi orúkọ Ọlọ́run dúró ènìyàn lọ pé Allahu Akbar ṣe bí àlàyé òun náà lẹ ẹgbẹ́kẹ̀lé òun náà wọn forúkọ ẹ̀ pànìyàn ó dìjọ́ tí wọ́n wo mélòó ní àyìn ìbọn mọ́yàn lórúkọ Jésù àbí lórúkọ Jehovah ó dìjọ́ mélòó tí wọ́n dá iná sunlé dáná tún mosque lórúkọ Jehovah lórúkọ Jésù àbí orúkọ Yahweh ó di ọjọ́ mélòó ẹ̀yin lẹ fún lùí nísinmi mà wá ṣàlàyé fún wa òye gbogbo wa nísìn kí n tó bọ́ sórí kókó yẹn gangan ẹ jẹ́ kọ́kọ́ nàárètì ẹ̀ fún wa ní ilẹ̀ Yorùbá lónìí tí ilẹ̀ mọ́ yìí thank God páwọn oníṣẹ̀ṣe náà ti jí Christian gentle ibi tí Ọlọ́run bá tò wá sí àfaramọ́ ní ilẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ láti health center tí wọ́n bá kọ́ mọ́sálásí ni mùsùlùmí ọmọ ìjà fún pé mosque gbọ́dọ̀ wà níbẹ̀ local government mùsùlùmí ọlọ́ọ̀bẹ̀ lọ́jà mosque gbọ́dọ̀ wà níbẹ̀ secretariat mùsùlùmí ọlọ́ọ̀bẹ̀ lọ́jà mosque gbọ́dọ̀ wà níbẹ̀ wọ́n wá yan imam àdúgbò imam local government imam state imam federal imam àárín ìlú bí wọ́n bá ń jọba ní ìlú kan lẹ́yìn tí wọ́n bá jọba tán mùsùlùmí ọjọba tiẹ̀ á pè ní imam á máa pàṣẹ bí ọba ìlú ṣe ń pàṣẹ bí ọba ìlú ọba múra àṣẹ rẹ̀ ò ní fẹ́ múlẹ̀ níbi tí ìmáàmù ìlú wà èmi ò mọ̀ bóyá yẹ kó rí bẹ́ẹ̀ mi ò mọ̀ bóyá bí Ọlọ́run ṣe tó nìyẹn Ọlọ́run ò tiẹ̀ tó tòkùtòkù rí bẹ́ẹ̀ àṣejù la bá débẹ̀ now muslim ticket tó ṣẹlẹ̀ tá à ń lò Nàìjíríà lónìí ǹjẹ́ ẹ mọ̀ pé kò lè rọrùn àlàáfíà ò lè jọba tó bá yẹ pé Christian ticket ló bá wọlé ǹjẹ́ ẹ mọ̀ wípé kò lè ṣeé ṣe kó jẹ́ oníṣẹ̀ṣe ticket ló bá wọlé ǹjẹ́ ẹ mọ̀ wípé ìlú ò ní sinmi. arákùnrin àti arábìnrin ẹ máa di ọ̀rọ̀ mi tí mo wí tó bá ti jẹ nílùú imam yóò jẹ tiẹ̀ a máa pàṣẹ a máa fẹ̀hò a máa fọwọ́ lálẹ̀. lẹ́yìn yẹn wọ́n tún wá jẹ ìkan wọ́n tún pè ní sẹ́ríkì àwọn mọ́là àbọ̀n Fúlàní àwọn náà ó tún ní pálásì tiwọn láàrin ìlú ó di ọdún mélòó dìgbà mélòó dàkókò mélòó tá à ń wá bishop fún local government bishop fún health center bishop fún local state àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wá ń ṣe gbogbo nǹkan wọ̀nyí kálukú fọwọ́ lẹ́rán wọ́n dẹ̀ ń wò yín wọ́n dẹ̀ ń tì yín lẹ́yìn kò tún tí ì tó yín ṣe fẹ́ delédùmarè ni ṣe fẹ́ delédùmarè ni ìyẹn ló jẹ́ ń pe ẹ̀yin tẹ́ máa ń ṣe pèpè ẹ tún lè wọlé wá o ẹ jẹ́ ká wá ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ lónìí nílùú Ògbómọ̀ṣọ́ ọba Gandhi Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ àṣẹ apẹ́ lẹ́nu yín nítorí pé ó jẹ́ Kristẹni ìdààmú ti kọ́kọ́ gba ìlú kankan ẹ wò ó wọ́n ti da ọba ẹ̀ láàmú lóríṣiríṣi ọ̀nà ìmáàmù Ògbómọ̀ṣọ́ ló gbé ogun bíi káyé ó parẹ́ to extend kéèyàn sì bá ọba àlú fa kó dẹ̀ sú ọba àlú sí court kí àwọn alátìlẹyìn ẹ̀ máa sọ pé àáfàá ni bàbá ọba ṣé kìí ṣàṣejù nù àáfàá ni bàbá ọba ṣàṣejù kọ́ nìyẹn ọ̀nà pọ̀ tẹ́ ń gbà ṣe àwọn àṣejù bá bá àṣetẹ́ inú mi wá dùn pé ìmáàmù wa tó pariwo ní ọjọ́ yẹn wípé àwa mùsùlùmí nìkan la ò ní ṣòfò ọ̀dọ̀ rẹ̀ lòfò ti bẹ̀rẹ̀ báyìí ìyẹn ni mo sọ fún yín wípé bó o bá ń ṣépè ojú méjì mẹ́ta lè pé ní ìwọ tó ṣẹ̀ ẹni ó ṣẹ̀ fún ẹni fi ti gbọ́ àwa mùsùlùmí nìkan la ní wọná
bọ́rùn èèyàn ṣe rí ayé lẹ́ẹ̀tì mọ̀ má wọ̀ náà wọn báyìí kò sí ní tó lè dá wọn dúró. Ẹ kíyèsí gbogbo ẹ̀yin ènìyàn, kí ni dé pẹ̀lú bó tá là kọjá nílùú ìtìlú onísinmi tó yẹ pé wàhálà ogun ẹ̀sìn, kí ìmáàmù máa gbógun tọba, kí mùsùlùmí máa gbógun tọba. Wọ́n wá ní wọ́n fẹ́ kọ́ ọjà sí ibì kan, bóyá ẹgbẹ́ mọ́sálásí ọwọ́ rẹ̀ fẹ́ abẹ́gbẹ́ palace. Wọ́n wá náà tí wọ́n gbé fún torí pé ó jẹ́ abọ̀rìṣà, wọ́n ní yóò sànà fẹ́ kọ́ síbẹ̀, wọ́n ní torí pé jóníṣẹ̀ṣe kì í bá wọn kírun. Ẹjọ́ sáwọn ọmọ onílùú gan ò ní right, wọn à lè gbàṣẹ́ mọ́ everything nílẹ̀ Yorùbá mùsùlùmí ló gbọ́dọ̀ jẹ́ muslim ticket. Àkílódé ẹ̀ẹ́dẹ̀ pé àárò onú yín ọ̀dọ̀fínú yín kẹ́ẹ̀dẹ̀ bá sọ̀rọ̀. Kò sẹ́sìn tí ò ní tiẹ̀ lára. Kristẹni ní tiẹ̀, mùsùlùmí ní tiẹ̀, oníṣẹ̀ṣe ní tiẹ̀, but tiyín ti pọ̀ jù. Too much of everything is very bad. Tiyín ti pọ̀ jù. Ẹ̀yin lẹ ń ja ìlú lólè, lẹ ń ja ìlú lógun, ẹ̀yin lẹ ń da ìlú láàmú. Ẹ̀yin lẹ fẹ̀sìn yín lẹ̀ tí òye tẹ́ tọ́ bẹ̀sẹ̀ lẹ́sìn, ẹ̀yin lẹ lọ gbé wí ẹsẹ̀ lẹ́sìn, ẹ̀yin lẹ lọ gbé ọpọ́n fá tẹ́ mọ tún tí òye yín. Níbi ọdún bíi mélòó sẹ́yìn, bíi 2 or 3 years ago, wọ́n ń jà nílé Ifẹ̀. Wọ́n dẹ̀ kóra wọn mùsùlùmí dẹ̀ lọ ń sọ òkò sí ààfin Ọọ̀ni of Ifẹ̀. Kábíyèsí Olódùmarè títí dìsín ọba Ọọ̀ni of Ifẹ̀ ó dẹ̀ fọ́ lẹ́rán wọn. Kò sí tí ààfin Ọọ̀ni of Ifẹ̀ wé àwọn mùsùlùmí, ẹnìkan ní ẹranko ní jẹ́ Ọọ̀ni. Níbo lẹ ti mú ẹ̀kọ́ burúkú yìí wá? Níbo lẹ ti rí ẹ̀kọ́ burúkú yìí? Ìgbà kan dẹ̀ ń sọ̀tàn Yorùbá tó ní èdè Yorùbá tá à ń sọ pé Lárúbáwá ni. Wọ́n wá ní kán wá pàdé kán fi gbága. Ìgbà yẹn lọ́wọ́ ń pìtàn pé ọmọ ìfọ́n aládé kíní kan ló ládé Aláàfin Ọ̀ládé ó ṣe kiri ẹ̀ mọ́ Arab, ó ṣe kiri ẹ̀ mọ́ Lárúbáwá, ó ṣe máa jọ mọ́ ìfọ́n. Kí ló dé tẹ̀ ń hùwà báyìí gbogbo ẹ̀yin èèyàn yìí? Now gbogbo ẹ̀yin tẹ́ ń ti ìmáàmù lẹ́yìn sẹ́yìn pé ẹ ti tì débi tó lámì báyìí, ẹ ti tì débi tó lápẹ̀rẹ̀ báyìí, ẹ ti tì débi tó pé bóyá lásán ọ̀ka mọ́ tọ́lẹ́nitẹ́nu ọba ká aṣọ òní padà ká. Kí ló ṣe yín gan? Ọba Gandhi tún dúró láàrin yàn, ẹ̀dẹ̀ tún mú òkò. Muslim ibi kì í ṣe ilẹ̀ Lárúbáwá, ibi kì í ṣe north. Ntí tini lójú jolè lọ́wà tẹ́ ẹ̀ bá rẹ ni bá yín sọ òtítọ́ rọ̀. Gbogbo ìgbà tí fídíò ìbá ti dọ́dọ̀ rẹ as a Muslim, jókòó kó rò kó tó ṣépè kó tó comment kó mọ̀ wípé èpè yẹn máa padà já ẹ́. Jókòó kó ronú pé ó ṣe jẹ́ Muslim lójoojúmọ́ nínú irọ́ pípa. Ẹ̀yin lọ̀gá èpè ṣiṣẹ́, ẹ̀yin lọ̀gá ìjà jíjà, ẹ̀yin lọ̀gá ìdàlúrú, ẹ̀yin lọ̀gá ká fi ẹ̀sìn ẹni lẹ̀ ká ló máa tọ́ bẹ̀sìn lẹ́sìn, ẹ̀yin lọ̀gá kí nǹkan kékeré má tóyàn kó ní àtójúbọ̀, ẹ̀yin lọ̀gá. I think last year àbí year before làwọn kan lọ sí Aláwùsá, professor lẹ́ni tó lead wọn, wọ́n ní kábínẹ̀tì tí wọ́n yẹ kábínẹ̀tì yẹn wọ́n máa tún yàn. Wọ́n ní wọ́n rí pé Christian fi ẹyọ kan àbí méjì lé ju mùsùlùmí lọ. Kí ló dé tẹ́ ẹ̀ ní ìtẹ́lọ́rùn? Ṣé ẹ fẹ́ di Ọlọ́run ni? Ṣé ẹ fẹ́ di Ọlọ́run ni? Ẹ jẹ́ agbọ́n tí ìwé tiwa kọ́ wa lórí ọ̀rọ̀ àwọn ọba, baálẹ̀, ìjòyè. Bóyá bẹ́yẹn ṣe ń hùwà yẹn, at least ẹ sáà kọ́pì díẹ̀ nínú ìwé wa. Tẹ́ ẹ bá tiẹ̀ kọ́pì gbogbo ẹ̀, gbogbo ìtàn yẹn sì ń bọ̀. Bí Wáráká tó fi jẹ́ polówó interpret àwọn ìwé sí Lárúbáwá tó dẹ̀ jẹ́ pé Kádíjà tí Ànábì fẹ́ nígbà yẹn, nígbà tí Wáráká kú, Kádíjà ló gbé ìwé translating Bible tí wọ́n translate sí Lárúbáwá, òun ló gbé lọ bá Ànábì nítorí pé ó ń fẹ́ ń gbà yẹn. Mo kàn máa mẹ́nu bà fẹ́rẹ́fẹ́. Ọjọ́ sẹ́rí ìjà ẹ̀sìn kò ní ìdí àdá, kò ní ìdí ọ̀bẹ. Jẹ́ kó ní kálukú lọ nínú ìtàn tó mọ̀, kájọ mọ́ wá lọ Google ẹ̀, kájọ wá lọ mọ́ ṣàwárí ẹ̀ ṣé lóòótọ́ ni àbírọ́. Kí ló dé gan? Kí ló ṣẹlẹ̀ gan? Ẹ̀já yóò mí, ẹ̀yin lè máa wà di wàhálà. Ìwé ẹ̀sìn tiwa ò kọ́ wa ní gbogbo wàhálà yẹn. In the book of Romans chapter 13
verse 1 and 2 ẹ jẹ́ agbọ́n tó sọ fún wa nípa àwọn ọba ìlú. Kí olúkúlùkù ọkàn kí ó forí balẹ̀ fún àwọn aláṣẹ. Ọba jẹ́ alàgbà, ọba jẹ́ wòlíì, ohun tó kọ́ wa ni pé kólúkúlùkù ọkàn kó forí balẹ̀ fún àwọn aláṣẹ. Yes. Tí ó wà ní ipò gíga. Àwọn tó wà nípò gíga a gbọ́dọ̀ forí balẹ̀ fún wọn. Níbo lẹ ti lọ gbọ́ ṣé ọba ò sí ní ilẹ̀ Lárúbáwá ni? Nígbà táwa ń ka Bíbélì, ṣé bọ́ba ló dájọ́ Jésù? Ṣé bí ọba ni? Oríṣiríṣi làwọn ọba tá a rí kà nínú Bíbélì níbi tí ọba lágbára dé, idà ọba ò ṣe é fọwọ́ pa lójú náà. Ọ̀pọ̀ ọmọlẹ́yìn Jésù ni ọba Hẹ́rọ́dù mú tán tì mọ́lé. Ọba là ń sọ nípa ẹ̀ náà. Ẹ̀dẹ̀ sọba ilẹ̀ Yorùbá. Sẹ́rí èmi àti Yorùbá ẹ̀sìn ìṣẹ̀ṣe kọ́ ló dà wá pọ̀ o. Àṣà àti ìṣe ó dà wá pọ̀. Ìjẹ́ ọmọ Yorùbá ó dà wá pọ̀. Bọ́ọ̀dẹ̀ pè mí lẹ́lẹ́sìn kan náà ẹ ti kó pọ̀nù Kùránì náà. Ẹ̀yin náà lẹ kó wa pọ̀. Pàà méjèèjì ẹlẹ́bọ ni wa. Fine. But too much of everything is very bad. Àṣejù yín ti pọ̀ jù. Ẹ ń dàlú láàmú. Ẹ ń terrorize ìlú. Ẹ jẹ́ lu osinmi. Àgbà nínú yín tán ní làákàyè wọn lè bá yín sọ̀rọ̀. Àwọn tí ò ní làákàyè wọn á da ogun lẹ̀. Àwọn tí ò fẹ́ kí wàhálà wà wọ́n ń sáré káàkiri. Níta máa gbọ́ ni pé akéwùgbà gold ó tún ní kán dàpọ̀ o, kán dẹbọ pọ̀ mọ́ Islam, ó ní kán dẹlẹ́bọ pọ̀, ó ní kán jọ ṣe kí ló dé sẹ́yìn nìkan ni, ó ní kán dẹbọ pọ̀ mọ́ Islam. Ṣé tó bá yín sọ nìyẹn? Irọ́ ẹnu yín ló kúnjú sí, èpè àbòsí ẹnu yín ló kún sí. Kí ni problem yín gan? Ìlú ò gbádùn, ìlú ò rojú, kò sábà tẹ́ lè gbé kalẹ̀ ju kẹ́ ẹ máa lẹ̀ kó kẹ́ ẹ máa sọ kó kẹ́ ẹ máa balẹ̀ kẹ́ ẹ máa bọ̀nà jẹ́. Gbogbo ènìyàn kó forí balẹ̀ fún àwọn aláṣẹ tó wà nípò ẹ kàwé. Nítorí kò sí àṣẹ kan. Kò sáṣẹ kan. Bí kò ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Béèyàn bá jọba bó ṣe wulẹ̀ kọ́ ọ̀dọ̀ Ọlọ́run ni a ti yàn. Béèyàn jẹ́ baálẹ̀ nítorí kò jẹ́ Ọlọ́run ló yàn. Mo rí gbogbo yín tẹ̀ ń wọlé o, Jọ́sìn Akin pẹ̀lú Kúnlé Adé, gbogbo yín ni mo rí. Bẹ́ẹ̀ ni sà, tán bá wọn sọ̀rọ̀ èébú ni, èpè ni. Bí a ṣe jogún ẹ̀ nìyẹn láti fi tí a ti gbẹ ẹ̀sìn wọn. Èébú ni, èpè ni. Gbogbo ayé ti mọ̀ yín ní elépè, èpè náà dẹ̀ ń jà yín. Èpè náà dẹ̀ mú yín. Ẹ kàwé. Àwọn aláṣẹ tí ó sì wà. Àwọn aláṣẹ tó wà. Láti ọ̀dọ̀ Ọlọ́run ni a ti lànà rẹ̀ wá. Ìwọ kọ́ ló lànà wọn. Táyé bá gbà yẹn gan ẹ máa ọfà tró kábíyèsí. Kí ló dé tó pọ́n mọ́ yín tó lè mọ́ yín bẹ́ẹ̀? Inú mi dùn pé àwọn Yorùbá wọ́n ti tají. Gbogbo ìdà tẹ́ ń lò yẹn wọ́n máa padà gbà kó lọ́wọ́ yín. Ẹ kàwé. Nítorí náà ẹni tí ó bá tàpá sí àṣẹ. Ẹni tó bá tàpá sáṣẹ. Ó tàpá sí ìlànà Ọlọ́run. Ọlọ́run lẹ̀ ń tàpá sí. Ẹ ti jẹ́ àmọ̀ nínú àṣejù yín. Nínú àṣejù yín la ṣe mọ̀ pé Ọlọ́run kan náà kọ́ là ń sìn. Tẹ́lẹ̀ àwa ti bìlífù pé Ọlọ́run kan la jọ ń sìn. Bọ̀ àṣejù yín ti jẹ́ rí wa pé Allah ò kì í ṣe Yahweh. Now tẹ́ bá sọ wípé Allah sọ pé òun ní tẹ́wọ́ gbẹ ẹ̀sìn kan lọ́wọ́ ẹnìkan kò sẹ́ni tó bá yín dù ẹ̀sìn wọ̀ papọ̀, Ọlọ́run wọ̀ papọ̀. Allah mọ̀ pé tó ń fi ilẹ̀ fún yín nìyẹn ẹ lọ máa ràn. Tẹ́sí wọ́n bá papọ̀ ni Allah ò ní sọ pé Yahudi àti Nasara ẹ má bá wọn sọ̀rọ̀ ẹ lọ máa pa wọ́n. Now ẹ̀sìn wọ̀ papọ̀ rárá àti rárá. Bẹ́ẹ̀ni ẹ ṣé jàre Òpómúléró Mọ́tìn Bangbóṣe, God bless you. Kí ló dé? Sẹ́yìn nìkan ni ẹ̀sìn wọ̀ papọ̀, Ọlọ́run wọ̀ papọ̀. Fèsì Ọlọ́run ẹ kí n fèsì Ọlọ́run mi. Àsìn Ọlọ́run kan náà. Nínú àṣejù yín la ṣe rídìí yín. Tẹ́lẹ̀ kò sẹ́ni tó fẹ́ wádìí Kùránì rárá. Bọ̀ a ti rídìí yín báyìí. Yahweh Jehovah kì í ṣe Allah. Wọ́n mọ́ra rí. Rárá àti rárá. Ẹ kàwé mo ti lọ. Àwọn ẹni tí ó bá sì ń tàpá. Ẹni bá tàpá. Yóò gba ẹ̀bi fún ara wọn. Ìmáàmù ti ń gbẹ ẹ̀bi fún rẹ̀ báyìí. Àtàwọn tí wọ́n ń tì lẹ́yìn. The book of 1 Peter 2 verse 13 to 15. Ẹ jẹ́ ká sáré kà mo ti lọ. Ẹ máa tẹríba fún gbogbo ìlànà. Ntí Bíbélì ti wá kọ́ wa nìyẹn. Ẹ̀yin ò rí nǹkan gidi kànú àlùkùránì. Àfikẹ́ ẹ máa lọ pọ́lọ́wọ́ paná adẹ́bọrẹ́. Ẹ wo ẹjẹ́ sọ kíní kan fún yín. Gbogbo wèrè tẹ́ ti ṣe kọjá.
nínú àwẹ̀ tàbí àkókò kan ẹ lọ pàtẹ wáàsí burúkú kan sí kan kẹmẹ sọ pé Ọlọ́run paná adébọrẹ yẹ Jésù bímọ kúlúfà láwù adu ramani adu wọn máa dú yín bẹ náà ni kí ló dé gan bẹ́ẹ̀ bá rí ní tẹfẹ sọnù Kùránì yìí ẹ jẹ́ jókòó lẹ́yìn bẹ̀rẹ̀ pàkọ mo sí yẹn ọmọ Yorùbá ti dìde báyìí bó o bá dáná wáàsí burúkú kan ta tó rí nǹkan tó fi bá àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n lè rí ọgbọ́n kọ́ ń bẹ̀ Ọlọ́run paná adébọrẹ kìnní kan ṣe kìnní kan ìyá ó jẹ Ṣàngó ìyá ó jẹ Ògún ló bá bá lọ àwọn ọmọ ilé kéwù rẹ àwọn báńsà tẹ bá kó dání wọn à nílé gbà yín òótọ́ mo sọ fún yẹn bẹ́ẹ̀ ni jàre akínpẹ̀lú ìjọ́mọ ènìyàn ó ṣe pàtàkì inú ayé ẹ̀dá àwọn ilé òkà humanity kún kankan ẹni tó ń wàásù humanity inú wọn ti kàkún ẹlẹ́bọ wọn ní ọ̀rẹ́ Kristẹni ni ọ̀rẹ́ àwọn oníṣẹ̀ṣe ni ẹ̀yin ẹjọ́rìí ara yín ẹ mọ̀ báyé jẹ́ ǹso bẹ́ẹ̀ ni bàbá yẹn ọ̀dẹ̀ tó dúró ló tún dìde ló ń gbogbo màsọ̀rọ̀ ló ń gba bí lọ bẹ́ẹ̀ ṣe ń bu tán ṣe ń ṣépè fún tó bẹ́ẹ̀ ló ń wá àtúnṣe bẹ́ẹ̀ lẹ́yìn dẹ bí wọ́n ṣe ń mọ́lẹ̀ yín ń wo bí wọ́n ṣe ń kọ́lẹ̀ ń parẹ́ sẹ́yìn máa ń mú nǹkan ni kò tẹ́ ní dìkì ń bèrè ẹni tọ́jú ọba yẹn gan fa ẹni tọ́jú torí ẹni ẹ̀ mọ Ọ̀ọ̀ni lọ́ba alẹ́ Yorùbá ẹni lágbájá kan lẹ́ mọ̀ lọ́ba alẹ́ Yorùbá adẹ̀rí pé ní ojú ayé báyìí náà ti ń wé mú náà ti ń fà náà ẹ̀yin tó bá lè máa ṣe yẹn ẹ̀yin tó kù náà mú nǹkan ẹ̀ mú oògùn olóró torí àbájẹ́ bẹ́ẹ̀ kí ọpọlọ yín kó sọ fún yín pé tẹ́ǹsì ò dáa rárá aláṣejù bá bá a ṣe tẹ́ nìyí ìṣúrù yín ṣàṣejù ọ tẹ́ lọ́wọ́ oníyàn ẹ padà tó wá tẹ́gbẹ̀yìn ẹ ń tẹ́bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn o ẹ kàwé fún mi torí ẹ. nítorí ti Olúwa ìbá ṣe fún ọba. ẹ máa tẹríba fún gbogbo àwọn aláṣẹ nítorí ti Olúwa ìbá ṣe fún ọba sẹ́yìn ò nínú àlùkùránì yìí ni wọn ní ẹ tẹríba fún àwọn ọba ẹ fẹ́ gbé ipò yín ga ju ọba lọ ẹ ti di Luciferi tó gbé àga rẹ̀ tó fẹ́ kọjá ju Ọlọ́run lọ ẹ kàwé. bí fún olórí. ìbá ṣe fún olórí yes. tàbí fún àwọn baálẹ̀. ìbá jẹ́ fún àwọn baálẹ̀. bí fún àwọn tí a rán láti ọ̀dọ̀ rẹ̀ fún ìgbẹ̀san lára àwọn tí ń ṣe búburú. àti fún ìyà àwọn tí ń ṣe rere. gbogbo àti baálẹ̀ àti olórí àtọ́bàlú a gbọ́dọ̀ tẹríba fún ọ gbọ́dọ̀ torí pé o jẹ́ lẹ́sìn. mùsùlùmí mi kì í ṣe ẹgbẹ́ Ọ̀ọ̀ni mo ju Tinubu lọ mùsùlùmí nìyẹn mo wo mùsùlùmí náà rárá adájọ́ kan báyìí òun ṣẹgbẹ́ Tinubu bó ṣe wà ẹ́ Tinubu lè já rẹ Ọlọ́run o bẹ́ẹ̀ bá ń tàn yín sọ yẹ kẹ́ máa tanra yín ni sọ ọpọlọ yín ọlọ́sẹ̀yìn ni bẹ́ẹ̀ ni jàre ẹnikẹ́ni tó bá wà ní Jésù di ẹ̀dá tuntun ẹ kàwé. bẹ́ẹ̀ ṣáà ni ìfẹ́ Ọlọ́run. bẹ́ẹ̀ ni ìfẹ́ Ọlọ́run láti tẹríba fún àwọn aláṣẹ wọ́n fààyè gbà yín ẹrù pé ogun jíjà yín dẹ́rù bà yàn mọ́ ni ọlọ́pàá adájọ́ ìkan ní team of lawyer kìíní kankan kò dẹ́rù bẹ́ẹ̀ anybody mọ́ ẹ wá bí lọ sùn sí yẹn lẹ́fì máa dàbí láàmú lẹ́fì máa lọ kílèmù ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ lẹ́mọ̀ pè ní tiyín ọmọ ọba ọ̀run yà wẹ́kọ̀ ẹ máa pè ní tiyín ohun tí ó ń ṣẹ̀tọ́ yín ẹ máa pè ní tiyín ẹ máa fagídí gbà fagídí gbalẹ̀ fagídí gbapò fagídí gbàlú kí ló dé gan ẹ kàwé mo ti lọ sà. pé ní rere ṣe kí ẹ lè dá ọ̀pọ̀ àwọn ènìyàn wèrè lẹ́kun. ká lè dá ọ̀pọ̀ wèrè ènìyàn lẹ́kun yes òpè àwọn òpè ènìyàn ká lè bá a dá wọn lẹ́kun káwọn máa tẹríba fún ọba àti fún àwọn ìjòyè arákùnrin àtàrábìnrin èmi ò ní ẹ má jáde fún ẹmẹ pàjọ wà lójú ọpọ́n ni bóde tán pátápátá wọn ò lè dùn sórí kọ́mẹ́ǹtì o ṣe ni kò bọ́ sóde pátápátá kò gbé fọ́tò ẹ̀ kò ṣe fídíò fún mi kémi náà wà bẹ́ẹ̀ wà ọ̀pọ̀ ńlẹ̀ gan fún yín rẹpẹtẹ ó pọ̀ gan rẹpẹtẹ fún yín kí ló dé ọba àlù dúró ìbájẹ́ pé ń kọ́ yín lẹ́kọ̀ọ́ gidi láti lé nígbà pé àfa ò lẹ́kọ̀ọ́ ọmọlé kí ó ṣe fẹ́ lẹ́kọ̀ọ́ olórí ò lẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀yìn ṣe fẹ́ lẹ́kọ̀ọ́ mo wo àwọn tí wọ́n sọ wípé àwọn oh my God ẹ wo ó tán lẹ́nu ó kù níkùn Remi Tabe God bless you Segma Isaiah you are welcome adára fún yín Ọláwálé Oyèdàmọ́lá
gbogbo yín ni mo kí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share, ẹ bá mi pín. Ẹ jọ̀ọ́ dọ́dọ̀ gbogbo wọn. Ẹ jọ̀ọ́ dọ́dọ̀ gbogbo àwọn àfáà yìí. Ẹ jọ̀ọ́ dọ́dọ̀ gbogbo àwọn mùsùlùmí. Ètò bá dánú wọn mọ̀ pé òun dá. Ẹni tí ọ̀dá mọ̀ pé òun ò dá, ẹni burú mọ̀ ẹni tí ó sọ fún ló ń wà. Kí ló ṣẹlẹ̀ gan? Kí ló dé gan? Kí ló dé gan tẹ́ ní ayé wa lára? Kí ló dé gan tẹ́ jẹ́ ìlú rójú? Kí ló dé tẹ́ jẹ́ agbádùn? Òjò yín ló rọ̀ tó kó ẹyẹlé pọ̀ má díẹ̀. If not so, mi ò rí wàhálà tí oníṣẹ̀ṣe ní much pẹ̀lú Kristẹni. Bí wọ́n bá tiẹ̀ ní, a ní kò tó ti yín ìṣẹ̀, tí yín ti pọ̀ jù, ó ti pọ̀ jù. Kí ló dé? Bẹ́ẹ̀ bá fẹ́ claim lẹ̀, ẹ lọ sí north, àbí ẹ padà sí Saudi. Gbogbo ń tẹ́ pè l'abomination níbí, ó ní wọ́n ń ṣe ní Saudi. Ń tẹ́ pè ló ẹ jọ̀ọ́ ẹ lọ ṣọ́ra o, ẹ̀yin mùsùlùmí, ẹ lọ ṣọ́ra o, àṣejù yín ti pọ̀ jù. Ẹyẹ rọba ilẹ̀ Yorùbá fín mọ́. Ẹyẹ rọba ilẹ̀ Yorùbá fín mọ́. Wàlíì Ọlọ́run agbẹnusọ ìránṣẹ́ la jẹ́ fún àwọn ọba. If you don't know, tí nǹkan bá rújú láàrin ìlú, wọ́n á pè wá, wọ́n á ní ká gbàdúrà kalẹ̀ bó ló ṣe ń lọ, á lè tọ́ wọn sọ́nà. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wà nísìn lẹ̀ ń sọ àwọn èèyàn nù. Ẹ̀yin tí sẹ́yìn gan mọ̀nà ìdìnnà sọ̀tàlẹ̀ mustakim ẹni àfinimọ̀nà lọ́lọ́run mọ̀nà. Ó yàtọ̀ sí pé èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè, ó ti yàtọ̀ síra wọn jù. Mọ̀nà inú gbólẹ̀jọ́ ń kó wa lọ àtàṣáájú àtìrọ̀ ẹ̀yìn. Ẹ lọ sọ ara yín. Ẹ jẹ́ kílẹ̀ Yorùbá ó sinmi. Ẹ jogun ó mí. Yóò dára fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́. Ẹ bá mi share ní gbogbo ọ̀nà. Àlàáfíà Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Jésù Olúwa wa.